ẹjọ́ ṣe rí ọmọ kékeré kan bébì mi tó wá wo play. Ibi náà tí wọ́n máa ń wéré. Bí ọmọ ọdún méje báyìí. Ó pọ̀ tán wéré bẹ́ẹ̀ mi ṣe pa TV ní mo ń páàkì wọ́n ti bá tiwọn lọ. Ẹlẹ́kọ̀ọ́ ìjọ ìbò náà gbà. Ní mo mẹ́rin tó gbà lọ ọmọ ọkùnrin gbà yẹn kí wọ́n rẹ́jísítà sí bíbá. Ṣẹ́gun. Bàbá ẹ̀lẹ́ ọ̀kàlẹ̀. ṣé ẹ̀ ní lemọ́lemọ́ mi iṣẹ́ mi àwọ̀ ẹ̀yin àgbà náà lé ní bíná ò bá tán láṣọ èjì tán lè kàn náà. Bẹ́ẹ̀ni. Ìwọ ni àtúmọ̀ mú gbọ́ báyìí. Ètò òṣòmí o. Ètò sómi. Ètò òṣòmí. Kí ni túmọ̀? Gbogbo àwọn tí wọ́n máa ń wòran káàkiri ẹsẹ̀ títì ẹran tá a máa ń lò fún ọ ẹnìkan kan jáde mọ́ o. Kí ni àmọ́ wá ṣe báyìí? A pọ̀ lu ibòmíì lọ rèé mọ́ káwọn ẹran wá fún ọ ni bí Èkó. Èkó ṣá kì í ṣe àwọn èèyàn tó ń bọ́ sójú títì tí wọ́n ń wòran bọ́ọ̀lù wọ́n ṣe báwọn lẹ ń pè lẹ́ran. Bẹ́ẹ̀ ni àwọn tá à ń lò. Tẹ́ ń lò fún mi tèmi fi ń lówó. A lè lẹ́kọ̀ọ́. Bàbá wa rẹran lẹ́kọ̀ọ́ a sì pọ̀ òkè rajà á lọ lu ibòmíì bí Ọ̀ṣun. Ká pọ̀ sókè. Bọ́sùn bá tún náà tó ti ń ṣe bí Èkó ààbọ̀ bòmíì a máa kẹran tí a káàkiri bá a ṣe lò. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ni kó o bẹ Olódùmarè kẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ mọ́ àwọn tí ò jáde kí wọ́n jáde wá máa wò mọ́. Àwọn á gbọ́. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọnà mìíràn gbà káwọnà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọnà mìíràn gbà káwọnà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọnà mìíràn gbà káwọnà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọnà mìíràn gbà káwọnà mìíràn gbà o. Láti wọ̀sùn àbẹ́ ìwà rí Arẹ́gbẹ́ gbìyànjú láàrin Arẹ́gbẹ́ gbìyànjú ó béèyàn bá ṣe kápó ṣe é fún Arẹ́gbẹ́ ọ̀kà rẹ̀ ọ̀kà rẹ̀. Ọ̀kà rẹ̀. Tètè o bíbẹ̀ ẹ̀kọ́ wọ gan-an kọ́ ọmọ gba bẹ̀bẹ̀ ẹran ẹ bọ́ ọ̀rẹ́ nìkan kan ṣẹ́ ìmọ̀kùnmọ́ là mú gba ilé ìlòkulò là ń lomi ẹ̀bọ́ ọ̀dẹ̀. Ìwọ dá ìwọ náà tẹ̀ fún wọ́n ní ọjọ́ káre. Mo ní ọfọkàn rẹ balẹ̀ iṣẹ́ hàn bàbá mi ni etí inú lè jẹ́ ó lò gbangba ní mọ́mọ ẹranko àní ọfọkàn balẹ̀ ọ̀sẹ̀ ẹran ní kiri o ti tẹ̀ wájú gbọ̀ngàn mọ́ wàyí ààrẹ ẹran mú ilẹ̀ oṣù bèbè mi ni alẹ́lẹ́ òní lẹ́kọ́ méjì ọmọ nìtọ́ mi kú lónìra ìwọ máa ṣe fàájì ṣe fàájì. Lọ́wọ́ mi kò yé mi à ń ṣe báyìí ta ló di ẹrù wíwọlé ẹ lórí báyìí èyí ò dáa ò tiẹ̀ wá rẹwà mọ́ ṣe ló sá kí ni. Ó mà ṣe o ìwọ náà ló ń pa mí kú lọ báyìí. Èmi. Ìwọ ló di ẹrù wíwọlé mi lórí. Ìwọ ló sọ títò ògo mi sókun. Èmi ò ṣe nǹkan kan iṣẹ́ kankan iṣẹ́ kankan. Bí mo rò bá mo rò mo dáná mo dá o. Bí mo rò bá mo rò
mọ̀ dáná àmọ́ ọ̀dà ìtsọ̀ gẹ̀dẹ̀ ni kò tó àyọ̀dá bẹ́ẹ̀. ṣé kò tó torí. kò tó torí. kò nítumọ̀ ìwọ ò mọ̀ wípé ìwọ lẹ́ni ní mọ̀sán òní má ìpa ìkànnú àwọn ọmọ tá à ń lò níràwọ̀ rẹ̀ bá tiẹ̀ mú un. bẹ́ẹ̀ ni èmi ò mọ̀ o ṣé lọ́rọ̀ kan ṣá kí n fira mi lọ́kàn balẹ̀ ayọ̀ ló bá dé. kò ṣeé wu lọ́nà lóró oníṣẹ́ náà ò ní jẹ́ fún nákó ní kí náà mọ́ gbà bẹ́ẹ̀ ni ibi àràbá bá ṣubú sí báyìí bẹ̀lẹ̀ ẹ̀gùn rẹ̀ rà á sí. ikú kan ò ní ọpa ikú kì í pẹ̀tà lójú rà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìyẹn ni pé lọ́rọ̀ kan kí n fira mi lọ́kàn balẹ̀ ayọ̀ ló bá dé. gbogbo kínní já tó sì ká fi tán bí làdúrà wọn. ìwọ ó lè kú ikú ìpẹ̀tà lójú rà bẹ́ẹ̀ ni mo sọ. níwọ̀n àbá àgbà tó o bá ti dáwọ́ kínní ìdúró ikú kan ò ní pọ̀. eléyìí. kó lè dúró ọ̀gá rẹ̀ ó rí wo jẹ́ kínní yìí ọ̀bá ti dúró kò séwu ikú tí ọba kọ́kọ́ pa mí. ṣé ọ̀gá rẹ̀. hello ṣé Bash Motors nìyẹn ọ̀gá yín kọ́ ọ̀gá yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ lọ gbé fún sọ pé kọ́sítọ́mà fẹ́ ra mọ́tò. hello Bash Ṣẹ́gun ló ń sọ̀rọ̀ Ọládẹ̀jọ ọmọ ọlá ń bí wọn nínú o ti gbọ́ ròyìn bó ṣe wà nìyẹn o yes àwẹ̀ anyway kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún yes mo fẹ́ ra mọ́tò mẹ́sàn-án àkọ́kọ́ ra mẹ́ta ń sìn máa gba padà ra mẹ́fà sí ẹnu ẹ̀mú torí mo fẹ́ fún yàn gbogbo ẹ̀ náà nínú anyway mi ò rò bó lè ní irú mọ́tò àmì irú capacity mọ́tò tèmi ń lò gangan irú èwo ló lọ́wọ́ yìí ó dé ní ó di méjì mẹ́ta yẹn kọ́kọ́ dáná màá wá láàárọ̀ la màá wá rà no èmi ò transfer owó ṣírò owó ẹ̀ sílẹ̀ cash ni mò ń kó bọ̀ tí n bá dáhùn máa mọ iye tí gbogbo ẹ̀ jẹ́ máa kó fún ẹ cash alright okay ó dọ̀la Bash ṣàṣàṣà yìí pọ̀ ó dààmú náà nù. Alright, okay. Ami. Gbogbo wa ṣe ṣàjọ àlàmì yẹn rinlẹ̀ wọ́n lábẹ́ tí wọ́n á sàmì àwọn ọ̀rọ̀ àwọn ní àwọn máa sàmì sọ̀rọ̀ tí iná gbogbo àdúrà yẹn wọ́n gbà kó ní nǹkan láti kan sọ ọlọ́run láti la ìlà ìlẹ̀lẹ̀ ẹ̀rí èmi wá wò yín lélẹ̀ kan wọ́n wá ní ẹ̀yìn sùn lọ èmi ò tí a wá ní wàá ní pé ẹ padà wá gbogbo tàmá àwọn kan mẹ́ni pé kí mi tó padà wá wò yín àmọ́ ẹ sì ṣe ọmọlúwàbí ọlọ́wọ́ adẹ́mi yóò gùn. kò dídé lẹ́kẹ́ díẹ̀ tó wà ṣe rí gbàdẹ́ ti wà wọ́n ti jíṣẹ́ fún mi pé àfa wa lé o àwọn wa wò pé àwọn pé ní sọlá mo ṣe níbi kí n wá padà wò yìí sẹ́rí ẹ̀yin náà sẹ́rí ìwà yan ní ọláwọ̀ àtẹ́dé ni sẹ́rí ọlọ́wọ̀ ní báwa nà nítorí wọn wá ń lára yín ti ní gbàdúrà yín kò ní bọ́ sọnù aṣọ yìí yóò ní yá ọlọ́wọ̀ ní láwọn yẹn sá fún yín. ẹsẹ̀ wò pé ẹ wá ní nítorí wá ní kí n pè é gangan tí mo fẹ́ rí fún ni pé ẹ̀yin lẹ́nu ọdún mẹ́ta yìí mo fẹ́ ṣe bí ọwọ́ àtẹ̀wọ̀n fẹ́ díẹ̀ àbẹ̀bọ̀ àwọn ọmọ yín wọ́n lé wọn sùkúù lẹ́nu ọdún mẹ́ta yìí. àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni mo ẹ jẹ́ wọ́n jókòó lé gbogbo ìrọ̀kàn mi náà tẹ́lẹ̀ náà ni bí mo ṣe gbé ìfẹ́ káwọn ọmọ kàwé wọ́n jókòó lé wọn kọ́sẹ́ kó bá lọ kọ́sẹ́ tí ọ̀nà lè ké kọ́ lọ lè ké. igi ni wọn bí náà káàmì lè tójú rí mo fẹ́ kọ́ kọ́sẹ́ ni ẹ jẹ́ wọ́n lọ kọ́sẹ́. àbẹ̀bọ̀ yóò bọ́ ọ̀yọ́ ọmọ bá yẹn sọ tẹ́lẹ̀. ọ̀dà ẹ̀sọ́ Yorùbá bàdàn. ẹ jẹ́ wọn aṣọ ti àyìn kó lè yíyà
ṣe láyé ànábì Musa òwe ní fi máa bá àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ kì í sì lè tè yàn ẹ̀bẹ́ yìí ti wáyé tó ọ̀bẹ ní ṣe ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ tá kó lè yé kí wọ́n lè wá ànábì Musa alayhi salatu wassalam àwọn ọmọ tọ̀dọ̀ mi gángan ni mò ń ṣàlàyé fún yín. àwọn ọmọ ọ̀dọ́ tọ̀dọ̀ yín ẹ̀kọ́ yé mi nígbà tẹ̀sí ní ọmọ mi ẹ̀ máa gbọ́ ọmọ mi ọ̀bẹ tó ń bà mí. ẹ ti ń bá ní ẹ̀yìn ẹ̀lẹ́ni àjọ níní. mi ti ẹ̀rọ kan lọ́dọ̀. àjọ níní wọ́n lé wọn sùkúrú lẹ́nu dọ́kítà yìí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n sì máa ń kówé wọ́n ní ẹni tá a bá sùn tì ńlá ń jẹun kánú wọ́n wá wọ́n pé tara láṣìírí tí mo lè fà sí ọdún lè kó ẹ̀yìn náà ni ìtí ẹ̀ tí mo ti wá pè é nùkú tó ẹ bá wá chéjì díẹ̀ tó lásìkò dáwà ó pọ̀ lọ́wọ́ mi ó pọ̀ tí ì ṣe kéke. nígbà tó ti lówó pọ̀ lọ́wọ́ yìí o ẹ̀yin yẹn bá má jáfẹ́ra mọ́ kẹ́ ẹ mú owó tó pọ̀ irú ọ̀gá tí a fẹ́ lé ní ilé ìgbìmọ̀ ó yẹ kẹ́ ẹ sanwó yìí o àtàwọn nǹkan míì náà tó jẹ́ bùkátà pẹ́pẹ́pẹ́ tó yẹ kí ẹ náwó sí ẹ lọ náwó sí kọ́mọ́rà ní gbé tó yọ padà wá gbà mẹ́tẹ́. afárá mi ẹ gbọ́ mi yé ntí mo sọ dáhùn fún yín kó sówó lọ́wọ́ rárá lásìkò yìí bẹ́ẹ̀ ni ọ̀dàdà wo ló fún àṣàfùlà ọ̀wọ́ fẹ́ dá díẹ̀ ẹ̀wọ́ fẹ́ dá kó sí kankan bẹ́ẹ̀ sì wá bó láti rí ní jẹ́ kọ́pẹ́ tẹ́bi lọ́wọ́ náà ara ẹ̀ sí èsì ọmọ mi bá lọ kò ní bẹ́ẹ̀ lọ kí n yá yín ní owó. Ava. Naam. Ava. Naam. Wallahi lójú ti. Wallahi ẹ bá a ma ṣe gangan mọ́ kẹ́ ẹ ṣe gangan kẹ́ ẹ fọlá yín lẹ́ni tó ní tí n bá sọ fún yín máa sọ fún yín ní ìgbà yẹn sọ tọrọ sọ ti yé yín ṣe irú èmi lọ yẹ kẹ́ ẹ kọjú sí bẹbẹ yàwó àìlójútì ni kẹ́ wọ́n pín ojútì ojútì tó mọ mú bíbá bí ọmọ náà gún ẹ̀dùn gbà káwọn ojútì kò ní bí ẹyin bẹ́ẹ̀ bá tó ṣe kán ẹ bẹ sọ ní ibú ni ayé bẹ́ẹ̀ bàjẹ́ mọ́ ti bẹ̀ ẹ bá tó ṣe kán tẹ́lá sí ti bá gbọ́ kán lẹ́nu yín ayé yín tanu ẹ yà wọlé ni. awusu bi layi àròlé ànábì. àròlé ànábì kọ. àwọn ẹni wọn aṣáájú wa bí ayé àwọn àfi o. àròlé ànábì lẹ́gbẹ̀ẹ́. àròlé ànábì wọn mọ̀ sí. ẹ kó sí àròlé ànábì. ẹ bẹ́ẹ̀ ló ti sọ àròlé ànábì yín wọlé bá sọ̀rọ̀ àròlé ànábì gidi ni. àwọn sọ̀rọ̀ àmọ́ fàárọ̀ kùnú àwọn àròlé ànábì gidi nù. akéwùgbà gòdì nìbàdàn àwọn àròlé ànábì nù. tọ́pọ̀lọpọ̀ nípa sẹ́wù kú ní ìdèlò àwọn àròlé ànábì nù. sẹ́wù àbí sàrùmí tí ń gbọ́yọ̀ wàláyé ara àwọn àròlé ànábì nù. ẹ̀yin wọn pèrè ayé láròlé ànábì. ẹ kò sí dẹ́gbẹ̀ tó bò gbogbo bí dẹ́ ò báwọn èèyàn lè ti mọ̀ nípa ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ láti mọ̀ gbogbo ẹ̀ láti mọ̀ òkúta ẹ̀sìn ẹ̀sẹ̀ rẹ ti yọ̀ta o gbogbo báwọn èèyàn ti ń wá bí gbogbo àwọn ìyàwó lé oníyàwó lé tẹ́ ń wá bí tẹ́ mú wọn mọ́lẹ̀ abẹ́ sí abẹ́ tẹ́ mú. àpòsíbí láì bẹ́ẹ̀ sí ẹ tẹ́bá tó sàwùsù bí ẹ sọ̀fò ni tẹ́bá tó gbọ́ àwùsù ẹnu yín ẹ sọ̀fò ni. kí ni ti bá ẹ wọ wẹ̀lẹ̀ ni. àbí tí sọ̀rọ̀ tàyọ̀ ẹ bá tó gbọ́ àwùsù bí láì kí ẹ bá tó jẹ́ àwùsù bí láì sẹ́wọ̀n pé gbogbo sẹ́wọ̀n pé àwọn ìwà kan wà tẹ́ ń wò tẹ́rù pé nìkan kò rí sẹ́wọ̀n pàwọn èèyàn mọ̀ wọ́n lẹ́ mú wọ́n lẹ́ mú sìgá wọ́n lẹ́ dòbí wọ́n lẹ́ mọtí wọ́n lẹ́ mọ scrabble ẹ̀mẹ́nẹ́sì abẹ́ mú lójú yín pọ́ báyìí. abanijẹ́ ò ní gbà yìí láyé àwọn kò ní gbà nínú kọjá báyìí. àwọn tí wọ́n ká yín ni. ẹ dẹ́kun sẹ́wọ̀n náà fi gé tukù lórílẹ̀‐èdè wọn náà fi gé tukù lórílẹ̀‐èdè. wà á lè ní sàlámù wa rahmatulahi wa barakatu. ẹ máa ra o. ẹ bá ìdá ẹ àbọ̀dà mi ti sẹ́ ẹ alájà ẹ gbẹ̀lẹ́ wọn bá. ẹ yẹ mọ ìbí wà báyìí ni. wọ́n má jẹ lọ. ẹ yẹ mọ òkú onígbó ládùúgbò kẹsì sẹ́yìn tó jẹ́ tọ̀dọ̀ yẹn. wà á lọ́ta ni mo ń lò. ẹ ti dáwọn àlejò ìlú náà níwọ̀n àbáyé àwọn àyẹ̀jọ ẹ̀ṣọ́ wọn wà níwọ̀n àbáyé. wọn á gbé mùsíbà wọn mọ̀ pé gbogbo káta wọn mọ̀ pé káàkiri àdúgbò. kó ní dáná wọn máa kí yóò sì dáa. kó máa lè bàjẹ́ lè fi máa kí. èyí sábà bìrẹ̀ sáwọn lọ. sẹ́gbọ́. tàbí ìyẹn ló pẹ́ ìyàwó lọ́wọ́ nù. ọ̀rọ̀wọ́ kọ́ o atakùnlá ọ̀rọ̀wọ́ kọ́ o ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹ máa lọ àyànjú ẹ ẹ̀yin sì máa lágídí bíi fáráwọ̀ báyìí kẹ́ẹ̀sì olówó ládùúgbò káẹ̀sì wàá dá owó tìrì àjá yín ẹ̀fẹ̀fẹ̀ sí kágídí borí iná yàrá ewu ìbá ọ̀la ìbáríkà ẹ̀lẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹni kẹ́ wá dúpẹ́ kọ́. ẹ wò kò ń ṣe ọ̀rọ̀ pọ̀ kankan la bá wá bíbá yìí o kò ń ṣe ọ̀rọ̀ pọ̀ kankan nǹkan tẹ ṣe fọ́ọ̀rẹ́ mi ò ṣiṣẹ́ náà ẹ dójú tì mí omi ìdẹ́fẹ́ sọ fọ́nà pé kó bá mi disappoint yín bẹ́ẹ̀ ṣe disappoint mi ni. òṣìṣẹ́ jọ mo ń bá yín sọ̀rọ̀ mú sínú ọkọ mi mọ́ náà. ẹ tá a máa sọ náà nù ọkọ yóò tó bẹ́ẹ̀ bá fúláàtì mi fún ọrùn o ẹ sì ní òṣìṣẹ́ fúláàtì wo ó ti dẹrù mi síta. ọdẹ rẹ tàbí níbo lọ wá wà oríṣẹ́ kanji. kanga ni. ìṣòwò àwọn èèyàn mọ̀ yìí ẹ ṣe sùúrù
kí ni ṣe olójú ṣe èyí ti jẹ́ irú kàrábà ní wò lọ́kọ̀ rẹ̀ wá jẹ́ ìtòrí ọ̀nà àti mú ìbá. kẹwù ẹ má pè mí mú ìbá kó bá sí lọ́rọ̀ mú ìbá ẹ má pè mí mú ìbá báyìí. àmọ́ máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ ẹ ti bí ọ̀rẹ́ rẹ̀ ẹ ṣe sùúrù bàbá ṣàdúrà àtẹ̀yẹ máa ṣe sùúrù ní agbára lọ́gbà. àkúmọ̀ bóyá tí ń ṣe nǹkan tọ́lọ́hún ò lọ́wọ́ sí ni tí ó bá ń ṣe pé nítorí mo ti mọ̀ yín tipẹ́ ni mi ìbá pariwo léyìn káwọn ayé bá a dá sí nǹkan tẹ́ ṣe fún mi. ẹ mọ dúró owó tẹ gbà lọ́wọ́ wa ẹ kàn dójú tì mí ni ọlọ́run lè bá mi dójú sí ìjẹ́ ti gbọ́ ẹ gbà dáhùn ọ̀dà rẹ. mú ìbá ọlọ́run disappoint rẹ kọ́mọ́ bá disappoint rẹ ni ẹ wá gbà mí abọ́mọ ẹsìn kí ni ìlò ni mo wọ́n jẹ́ gbólógbó náà lẹ́yìn wọn fẹ́. Bàbá, kí lè fi kù? A ní kí lè fi kù má dẹ́gbọ̀n. Àbẹ́ mi ọ̀gbọ́n rẹ̀. Bẹ́ẹ̀ o sì ní bàbá ńlé báyìí. Àwọn àgbà tèmi nílé kì í ṣe àdáadáa bíi ti ẹ̀yìn àgbẹ̀. tó wá dé dúró yìí ewu ní ṣíṣe ẹ má dákẹ́. ǹjọ́ mo ti ń fàwo ìbò jẹ̀kọ̀ fọ́mọ́ lọ́rí ní tí ń bẹ́ ńlẹ̀ káyà tètè wá tún ṣe sí ni o bí bẹ́ẹ̀ kó ń burúkú ọmọ já ló ń burúkú ó ń burúkú ọmọ já ló ń burúkú. kí ohun burúkú àtọ̀hún burúkú má jà lọ́ra wọn ìyẹn náà ni mo ṣe ní kẹ́ ẹ ronú ẹjẹ́ àwa nǹkan ṣe sí irú ẹranko wo ni tọ̀hún pàápàá ṣẹ́ bọ́ra ni. tó bá wa ṣẹ́ bọ́ra ni ìṣẹ́jú mélòó wa lè yún èmi tí mo dégbó tí mo déwé tí mo débi ìjà tí mo dẹ́gun kì í ṣẹ́ bọ́ra ẹ̀bí mo ṣe ní kí n lo kíní ṣe bèrè tá a máa ń lò kí n fi kàn báyìí ìwé tébèrè kan bẹ lápò rẹ̀ báyìí tán àwọn onígbàgbọ́ máa ń gbé káàkiri àfi bí ìgbà tí wọ́n wá náà jó mi ní ìrírú ẹ̀rí. bíbélì nìyẹn bíbélì lẹ lọ fi kinní náà òun náà ṣe lè máa gbé bíbélì káàkiri ó ṣe lè máa fi bíbélì tiẹ̀ bá tẹlumi ìjà bírú kíni pàlàpàlà yìí ẹ wo ó yẹ kíjọba ṣòfin o ó yẹ kó ṣòfin kánikánni má gbé bíbélì kiri mọ́ kí ni ìtumọ̀ ilé ìbáyìí. Síbẹ̀síbẹ̀ bàbá kí lọ́nà àbáyọ báyìí. ó ti sáré owó oró owó ti wá dé ó ti lẹ́yìn ìdẹ́yìn ọ̀rọ̀ yìí ti lẹ́yìn ó ti jowú owó ó pamọ́ lákúnjayé ó ti jowú. kò yé mi èwo tún lògùn dá. ògùn dákọ̀ ọ̀yá dání ògùn dábèjé ní bá rẹ olórí olè níwà. bàbá ẹ má sọ ṣe ó lè ní mo tún máa jà pẹ̀lú tara mi bí mo ti gbajúmọ̀ tó yìí bàbá ìyẹn ò dà o ìyẹn ò dà ẹ má kà sí yẹn ẹ má kà sí yẹn. Ṣẹ́gun ta ló sọ fún ọ bí wọn lọ lọ rí máa jalè. ẹ̀yin lẹ máa jà wá fún. èmi sórí rẹ ò burú ẹ wá gbégbá olè lé lórí máa bọ lọ rí jalè wá èmi ni wọn ṣe gbòógì fún wọn lọ rí máa bọ owó wa ni bẹ́ẹ̀ ni mo sọ. ìyẹn dùn púpọ̀ bàbá ìyẹn làbá ti wá ṣe láti bẹ̀rẹ̀. ọmọ pé bí kan ọba já àní lè ṣe míì bó ṣe jẹnu. àmọ́ ṣé kò ní í lẹ́yìn. kò sóògùn owó tí ò léwu ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ mọ̀ pé àìtẹsẹ̀ gbọdọ̀ tán ká tó máa kó tù. kò sóògùn owó tí ò lẹ́yìn. àmọ́ kò dá mi dá kí n dá yìí dá mi dá ọ̀kárí. ọ̀dà ìwọ òkú tí ń bẹ ní àhín mo fẹ́ bẹ́lẹ̀dà rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ oníbodè ọ̀run o ọ̀yá mo fẹ́ kó o sílẹ̀kùn fún òkú tí ń bẹ ní àhín mo fẹ́ bá a sọ̀rọ̀ alára ní sọmọ wọn lóde ògbólú ajé òní sọmọ wọn lóde ògbólú kẹrẹ aráfẹ́ ò dáyé èrò ìfẹ́ ò Odùduwà
èrò Ifẹ̀ Oòduà ẹ̀yin lẹ́bi mi lérè pàwọn mélòó ni wọ́n ṣe mo ní ìnísàwọ̀ méjì kí n sáwọ́ ayé kí n sáwọ́ òde ọ̀run àwọ̀ ọgbọ́mọlàkà sọ́ọ̀fì ẹ̀jẹ̀ ọyẹ́ ṣe. èmi mo pè ọ́ mo fẹ́ kọ́ tẹ́tì rẹ kọ́ gbọ́rọ̀ ẹnu mi o torí Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ ni mo fi pè ọ́ ó ti dáyà àmúlẹ̀ lónìí ó ní ọmọ ránṣẹ́ káàkiri gbogbo rẹ tí ń bẹ ní gbèrí òkun lọ rèé mọ́ wá gbé fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ gbogbo rẹ tí ń bẹ ní gbèrí ọ̀sà lọ rèé mọ́ gbé wá fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ orí ọ̀tún orí òsì orí àríwá orí gúúsù lọ rèé mọ́ gbé wá fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ kọ́rajé jẹun ni o kọ́rajé jẹun ni o ọ̀wá ní gbáyé mọ́ títí bẹ́ẹ̀ ló sì ní ròde ọ̀run wọ̀ èmi kí mo bì ọ́ ṣẹ́ o Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ ló ní báwọn bì ọ́ níṣẹ́ pé kọ́ ọlọ́rìí yìí máa wá gbowó fún nǹkan òun lè mọ rí nsáyé sọ ọmọ pé owó ńláńlá ni ẹ fi kọ́lé owó ńláńlá là fi ra màálù kò gbọ́dọ̀ ṣe ó bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀ya bàbá. ìràwọ̀ mi ò róníṣẹ́ o. aya ìmùlẹ̀ gbé kínní ìwà aya ìmùlẹ̀. owó dé ẹrù rẹ ẹrù gbàgbà lọ́tún lọ́sí ìyá ẹrù gbàgbà yéé ooo owó yálé mi o owó máa tún ti dé. ìgboro ti dàrú. Bàbá nǹkan yìí rè èmi tó wẹ̀ yóò ṣẹ́gun ò ní sísìn àṣẹ wá ebi ẹnujọ́ mélòó èlò gbé kan aláwọ̀ báyìí wá fún mi yìí kílẹ̀ ń wí ìkẹta pàápàá ó ń bọ̀ lọ́nà ìkẹta tàbí tí kì í bẹ̀ tẹ́ pàlú ìró torí rẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀bùn ti pọ̀ jù. àmọ́ bàbá ní ká ṣe bẹ́ẹ̀ àwọn wo gan-an la fẹ́ fi owó yìí ọ̀pẹ́s àwọn wo la fẹ́ fowó yìí yẹ̀yẹ́. a gbọ́dọ̀ láwọn èèyàn tá a máa gùn bí ẹṣin yọ yìí ẹ́ ètí bá gbàgbé ọ̀kárí Ṣẹ́gun ìwọ́dà ní ìwọ́dà. Wo ọmọ yìí wọ́n ṣàyọ̀ ọ̀dọ̀ tí ẹ̀ ọ̀ká ni gbogbo nǹkan tó ń rà fún mi ọ̀wọ̀n yìí ṣé kìí ṣe nínú oṣù tá a ṣe fún ọ ló ti mówó ẹ̀ Ọlọ́run má jẹ́ ẹ ti kìlọ̀ yẹn fún mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ n ò sì jẹ́ ṣerú àṣìṣe bẹ́ẹ̀ ẹ wo gbogbo owó tèmi bá rí láti ara báǹkì ni máa ń kó sí báǹkì ni mo ti máa ń lọ gba owó jáde ẹ wo orú ọkọ̀ yìí sí báǹkì mo ti gbowó tí mo lọ fi rà á wọ́n bá tiẹ̀ wọ báǹkì gbígbóná ọmọ ọkọ̀ wa bá wa ní tútù lọ́dà àmọ́ bàbá mo fẹ́ bẹ̀rẹ̀ èyí tẹ máa ń ṣe oògùn owó fún yàn kí ló dé tẹ̀ kì í ṣe fún ayé ọmọ èké sí Ṣẹ́gun ó lè rí babaláwo tó bá gbọ́fà yanranyanran babaláwo tó mú oògùn tààrà babaláwo tó bá mọ̀lá èso oògùn ọ̀la kò sì dẹnu àmọ́ ẹ̀ lówó lọ́wọ́
ìwọ́n tí mo á ní lẹ́yìn nǹkan kì í ṣe bí òwò èmi náà babaláwo ọ̀gbọ́dọ̀ ṣògùn owó nítorí ìgbà tí ó bá lọ́gbà kàjà fún ìdílé tí babaláwo fi gbọ́dọ̀ ṣògùn owó bí èèyàn ṣe bẹ̀rẹ̀. àmọ́ nígbà tí wọ́n ti mọwọ́ wẹ̀ tó ti bá gbàgbé ìgbà abúkù ní padà sí ọlá àṣẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ orí ẹmọ ìṣèkù orí àbí ṣèṣà ọ̀gángan ọ̀nà báyìí lálákè sọ bọ́ ọba ti ń rí bí ibù báyìí ọmọ rí bí irun èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ìwájú báyìí ló kọ́ ẹ̀bùn gbé ẹ̀ ní kárí. ìyẹ̀wò tó gbé wájú òní náà mò ń gbìyànjú ẹ̀ ní ọ̀gá rí. wọ́n ti wájú ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ náà wọ́n ti wájú àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá, òtùdà bẹ́ẹ̀ òtùdà bàbá òtùdà bẹ́ẹ̀ ẹ ti wà. ẹ ṣe sá ẹ kú ọjọ́ mẹ́ta sá. ẹ ò jàre ẹ má bínú kílẹ̀ ní mo rí ṣe fún yín. sá orúkọ mi ni Wòlíì Green láti ìjọ Green Spiritual Church. sá ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. mo ti fẹ́ jẹ́ iṣẹ́ yìí fún yín ní ọjọ́ tẹ́ ẹ wá sí launching àwọn Bembe Golden Sisters. Bembe Golden àwọn wo ni. ẹ̀yin náà wà ń bẹ́ẹ̀. èmi náà wà níbẹ̀ ní ọjọ́ yẹn. ẹ mọ̀ pátí téèyàn ń lọ pọ̀ mi mọ̀ èyí tó jẹ́ bọ̀rọ̀. sá ẹ̀mí Olúwa ló rán mi sí yín. Olúwa sọ wípé òun gbé yín dìde fún ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ó dẹ̀ sọ fún mi wípé fúnra ara òun lòun bùkún yín pé ìbùkún yìí látọ̀dọ̀ òun ẹ̀mí mímọ́ ló ti wá. sẹ́yìnì káwọn tàlí báyìí kàbárí má ta yìí bá. Ọlọ́run fi hàn yín pé òun lòun bùkún mi. Ọlọ́run sọ wípé bí ó ti ṣe gba ààyè gbà yín òun ó sì tún fi ààyè gbà yín nígbà tẹ́ ẹ bá dé ìjọba ọ̀rọ̀. mo tún nílé ológo. nígbà tá à ń tẹ̀síwájú sá sẹ́líà kì bá rúmọ́ kàbíyà mo rí ọmọ ènìyàn nínú aṣọ funfun gbòòlà mo rí áńgẹ́lì mẹ́ta Jésù ṣe kẹrin wọn. ẹ̀dùn ẹ má dá ojú ọ̀rọ̀ rò ọmọ ènìyàn yẹn ta ni. ẹ̀yin ni sá. èmi. bẹ́ẹ̀ ni sá. ó gbé ọ̀pá lé yín lọ́wọ́ wípé kẹ́ ẹ máa fi darí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Jésù fúnra ẹ̀. yíyá tàmọ́kà làwọn bàbá mímú kí níyà tàbí ẹ̀mí yóò wá jẹ́ kí n sùn kò jẹ́ kí n sinmi wípé kí n tọ̀yìn wá pàápàá jùlọ kíbọ̀dù tí a fẹ́ lò ní ìjọ wa wípé ẹ̀yin ni ẹ gbọ́dọ̀ ra kíbọ̀dù fún wa ẹ̀mí mímọ́ sì fi ń dá mi lójú wípé òun àti tẹ́lẹ̀ dèmi níbi. kíbọ̀dù tí ẹ̀ sọ pàyà tó lọ. jẹ́ẹ́lì kábàámọ̀ tíraka fàálì tayébà. thank you lord. sá oríṣiríṣi kíbọ̀dù ló wà ṣùgbọ́n eléyìí tí ẹ̀mí mímọ́ ń sọ fún mi wípé kẹ́ ẹ rà fún wa owó ẹ̀ jẹ́ 170,000. àti rà ọ̀rọ̀ kíbọ̀dù lẹ́ ń sọ lẹ́lẹ́mí èké ló yẹn bí mo ṣe ń wò yín gan ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé ẹ ní mọ́tò. Líà mo ta. Abẹ́ni. Sà inú ẹ̀mí lẹ́wà. Èmi náà ò túra lẹ̀. Torí pé bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí Olúwa ń sọ fún mi wípé òun ti pèsè ẹnìkan sílẹ̀ fún mi tí ó ra ọkọ̀ èyí tí ó sì fi ń yé mi wípé ẹ̀yin náà ni. èmi ni ẹni náà ó ti jẹ́ ṣíṣe. Ẹ wo alàgbà máa fún owó tẹ máa fi ra keyboard máa dẹ̀ fún yín ní owó tẹ máa fi ra mọ́tò mi ní fún yín ní chẹ́kẹ́ ẹ̀ lọ́ báǹkì ara o máa wọlé gbé owó jáde fún yín lódìdí ṣẹgbọ́ ìfura yín ló kọ́ balẹ̀ nǹkan tẹ kàn máa ṣe fún mi ni pé ẹ jókòó dé mi ní sitting room tó wà nísàlẹ̀ bóyá fún 20 ìṣẹ́jú péré má dá yín lóhùn kẹ́ máa lọ sí. ṣé wàá rí i pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run
ọ̀kan ṣoṣo ní ẹ̀mí Ọlọ́run. lílà tàlúmọ̀ ọ̀yà sílíkà yí kakọ káàbùrùmá tàbí àtàràkà. àlàáfíà. àjòkúlé mi sálẹ̀. Ra tamama iya la sala sala. Láti ẹ̀rọ rẹ̀ kọ́ sùúrù. Kí mi máa wẹ̀ mí. Ẹ máa wẹ̀ mí tí yín àbí. But nǹkan kan wà ní ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ kó gbé sórí. Ṣùgbọ́n tán sọ clearly irú owó tí mo ní. Mo gbọ́ dádì. Pé owó yín láti ọ̀dọ̀ Ọlọ́run ló wá. Ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́. Kò sí wàhálà. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Jẹ́ kí n wọlé kí n kó owó cash. Dádì. Torí ipò, má torí ẹni tó lẹ́ra fún bá kádàrá ló jẹ́. Má torí owó, má torí ipò, má torí ẹni tó lẹ́ra fún bá kádàrá ló jẹ́. Orí tó gbé wá, ó yàtọ̀ sórí mo gbé wáyé. Orí mo gbé wá, ó yàtọ̀ sí tìrẹ. Ṣọ́ra wọ́n torí owó. ẹ rí kò tá a kéyìn orí nǹkan kó sì máa sọ fún ẹni tó pé òun ò rí nǹkan ẹ jẹ́ àmọ̀ pé tó àárín nǹkan mi. ibi mo ti ní agbára ó bù àyà ó pele mọ́ ó ga jù bí wọ́n ṣe fi hàn mí lójú ràn abẹ́gbẹ́ ẹ̀ tí ì ní ọlá. Allahu Akbar. èmi mọ̀ sọ Allahu Akbar ọmọ akẹ́ nítorí yẹ kí wọ́n sọ náà wọ́n ń sọ ọmọ òrojú ẹ tí ní ọlá fa ọlá yóò bu wáyà gidi kódà yóò kọjá àti tànàbí Sùlẹ̀mánà ṣé ẹni gbà wọn kàn yín lójú rẹ inú ọlá lálẹ́ wà bẹ́ẹ̀ bá ti á kú òun ọlá bí ẹ tó bọ́nú ọlá mi tẹ́ bá tó kú òun ọlá mi ẹ tó bọ́nú ọlá mi ọlá yìí wá bu wáyà ọlá yìí pọ̀ jù ó pele mọ́ mo wá tó kàn yín lọ lórí àga funfun ṣúà mo ní kí lẹ́ni ìwá ṣe fún sáà tíá tọrọ rẹ̀ fi tẹ́ funfun tó báyìí bí n bá wá sọ fún yín àdánwò ní ọ̀fẹ́ ẹ̀jẹ̀ àti mùsíbà sọ́dọ̀ tèmi kọ́ wa má bàa dẹ̀ bẹ́ẹ̀ ni mo jẹun wáyé pé nǹkan bá wá rí bẹ́ẹ̀ ètò àdúrà láwọ̀ á ṣe kí ọlá ti ń búyọ kó tó máa búyọ bẹ́ẹ̀ sí àdúrà òdìdí ọjọ́ mẹ́ta ni pẹ̀lú àwẹ̀ nínú lẹ́yìn bẹ́ẹ̀ náà máa kéwù àwọ̀ á ké àdàkájàgùn tọ́pọ̀ tẹ́mi yóò fi gùn àtọ̀pọ̀lọpọ̀ ọ̀sájà àránṣẹ́ yóò wà mọ́ bọ́yà sí ni. àti sàwákà ọ̀ka ìláyé àti yasin. sàwákà ìsáwówó àfìyà àti tìǹtì gbogbo bí mo bẹnu láàmú fowókọ yín sí táàmù fowókọ yín á. ẹ ọlẹ́ ọba búyọ gídé bí n ṣe yìí ẹ bá ti náwó tẹ ẹ ṣe sàrà tá a sì fún ọmọ kéwú ní nǹkan. ànábì kan sọ̀rọ̀ ó ní ọjẹ́ ìmọ̀ fóun láti rí olówó ní Jahannama kó wọn wá máa rí mẹ̀kúnnù Ọlọ́run ní àlùjánnà kí ni olówó ń wò tí ò lè tó rẹ̀ àlùjánnà. ẹ tún padà ẹ̀yìn nígbà tẹ gbogbo ẹjọ́ bá ti gbọdọ̀ táàtà ní ká ṣe ìṣó lọ́rọ̀ ní àlùjánnà bá ń gbọ́ kóró lálùjánnà o èyí ò náwó rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn yé ṣe àlùjánnà. kí n fi owó mi ra àlùjánnà. bẹ́ẹ̀ni. máa fi owó ra àlùjánnà. àlùjánnà lẹ fẹ́ ra yìí kọ̀tán kọ̀parí. ẹ Àjàyí. wúlà ṣé lóòótọ́ ni èèyàn sì lè fowó ra àlùjánnà láì kírun láì gbà o. ẹ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ ọ̀rá làṣí lẹ́nu ṣe àlùjánnà jẹ́ lé bàbá tèmi tí wọ́n fowó rà àbẹ́ jẹ́lẹ̀ tí wọ́n ń tà lẹ́kọ̀ọ́ wọ́n tán rẹ jẹ́ pé èèyàn bá lówó lọ tí ò kírun Jahannama ní lọ bó ṣe wù ú bá ti kírun ó lè di àwọn èèyàn wọ Jahannama ní pẹ̀lú pọ̀pá wọ́n ná wọ́n débi kiri kí ló fi ń ṣe èyí. bàbá sọ pé kò lè bàjẹ́ náà yóò rí ajáde ẹ̀dá ẹ̀dá wo ló ń ṣe o. àfà owó rẹ̀. Allahu Akbar. mo fẹ́ fi ra àlùjánnà. Allahu Akbar. Allahu Akbar. rí nínú ọlọ́ba yìí ẹ máa rí nǹkan. wúlà kí ló dé. kí n gbé lọ́wọ́ ni. ṣé ó jẹ́jà láìlú tọ́mọ náwó òsì ọ̀sọ̀ bí àkọ́bí adẹ́tẹ̀ ẹ máa gbọ́rọ̀ mi jáde
nǹkan tẹ́ ẹ ṣe ọlágbára pọ̀ owó lẹgbẹ́ wáyìí lẹ́ni ká bẹ̀rẹ̀ ètò àdúrà ẹ ti wà àlùjánnà. àmín. wàláyà ẹ ti wà àlùjánnà àwọn èèyàn mọ̀ àwọn tó jẹ́ fámìlì kan mọ̀ wòye lọ́kàn báyìí ẹdún ẹ mú wa lọ ní sọ̀rọ̀ báyìí lẹ́sìn àlùjánnà lágbára lọ́wọ́ ẹ wá bá a ṣètò ti yàrá tá a sọ láti wá ṣe àdúrà wọn kò sí wàhálà mọ́ pẹ̀lú tẹ́ ẹ ti ṣe yìí àdúrà bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ wúlò. ẹ dùnú irú àdúrà tẹ́ fẹ́ ṣe ẹ lè ṣe lọ́dọ̀ yín náà. ẹ mọ̀ jà sí lọ́hùn yìí ni ẹja ti kàn án ká ṣe ni bàbá tó wà ní ká lọ sí lọ́hùn atẹ́gùn ọmọ fẹ́ lọ ẹ̀yin lẹ gbé búrújì kalẹ̀ ká fi ṣe kínní yìí ọ̀dọ̀ yín ni ẹja wá sí bẹ́ẹ̀ ni ẹ bá a ṣètò yàrá kan ni tẹ́wọ̀n mọ̀ kí ó wà láti bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà fún ọjọ́ mẹ́ta gbáko ojúlówó wọn jẹ nù. ẹ máa ṣe ètò yẹn máa wá yàrá kan nǹkan kan tó tún farajọ tí n bá ní kí n béèrè ni wípé irú àwọn nǹkan wo lẹ máa fẹ́ láti máa fi ṣínú ká má bàa ṣẹra wa ṣé ògì àti àkàrà á dá lálálẹ́. ògì àtàkàkẹ́ ayé òfin gbogbo ohun tẹ́ ẹ sọ fún àfi sínú mọ́ àkókò ooru la wà yìí ẹ̀rí ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ẹ kí wọ́n mọ bá wa sí ẹ̀wọ̀n ilépo wọ́n ṣe ẹ̀wọ̀n ilépo yóò ní gbẹgbẹ́dẹ́ wọ́n wà á tún ní ata tiẹ̀ lọ́tọ̀ ata yọ̀ dàbí ẹ̀ta àwọn ẹ̀wà àgẹ̀ wọ́n fa àlùbọ́sà sí tọ́ pé wọ́n mọ gbóòórùn rẹ̀ nsàlẹ̀ èyí ni pé kí wọ́n sì fa wà wọ́n wá kó tinú ẹran kó kólé lórí èmi sì fẹ́ràn bọ̀kọ̀tọ̀ èmi á máa jẹ dáadáa ṣé wàá náà mọ kí bẹ́ẹ̀ sí wọ́n yìí gbàdúrà ahọ́n ẹran tó pọ̀ ẹ mọ̀ ṣe ahọ́n ẹran fún wọn àti fùfú tó bá lé tí wọ́n bá jẹ tán báyìí tí wọ́n bá ń ké yà sí báyìí ẹ rò pé Mọ̀dínà ni ẹ ti bí ẹni sẹ̀mù ẹ tún jẹ sẹ̀mù sẹ̀mù àmọ́ tètè dáwọ́ ọ̀nà fẹ́ràn sẹ̀mù wọ́n mọ̀ jẹ sẹ̀mù náà ṣe wá rí mi èmi mo tí bá fẹ́ sínú ẹ bá wá mílíkì ọlọ́pẹ mílíkì ọlọ́pẹ ní màá fi wá step down torí ọ̀sà èmi mo kọ̀ǹdẹ́sì ọlọ́pẹ ni àlùbáríkà ń bẹ lára ẹ̀ tó pọ̀ kò tí wọ́n jẹun. ẹ fẹ́ mílíkì. ẹ sà ẹ bá a ṣètò ló mẹ́ta pé náà ni. gbogbo ètò la máa ṣe. tọ́ ṣàlà ẹ ṣe àdúpẹ́ ọlọ́wọ́ bá ń kẹ́yìn. ọlọ́wọ́ gbàdúrà wa o èso tààrà èso tààrà wọ́n wà tẹ̀sùn bá a ṣe ọlọ́run èso tààrà. àní o wọ́n wà tẹ̀sùn bá a bọ̀ wọ́n máa lè. tàbá bá ṣe lọ́tún ká ṣe lọ́sì ó kẹ̀sì kẹta ká fi kún. àràgbélayé mo ṣe tiẹ̀ tí wọ́n á mọ̀ pé a tún máa ra àlùjọ́nà náà ni ó dáa gbogbo bá ti lè ṣe gbogbo nǹkan wọ̀nyí kí ló dùn kọ́ olówó ṣòwò gbogbo náà. arábìnrin iye ọdún tó yẹ kó lò nínú ayé ó ti pé. àyànmọ́ ọkọ mi ló rán mi níṣẹ́ ó ní mo dẹ̀ ń jíṣẹ́ fún. o kò ní àyè láti lọ jíṣẹ́ fẹ́ ẹnikẹ́ni mọ́. ó dáa ṣé mo lè lọ wá síbi tí mo wà yìí. ohun tó ń bẹ lọ́kànjọ́ àkọ́ ni yóò pa ohun tí ọ̀kànjọ́ àwọn olóòkan òun ni yóò pa. ó kù sí ọ̀rọ̀. ṣé o sí. ṣé ìwà òkè. mo pariwo sókè. ẹ ń pariwo gidi ni o ariwo yín gan la gbọ́ ta ṣe wọlé wá. ó jẹ́ àtúnjẹ́ kan di mímọ̀ fún wọn pé ariwo nìkan kọ́ lẹ́ ń pa o ṣe nígbà tá a kọ́ ń gbọ́ ariwo yín ẹ̀ ń gbó bí ajá ni gbá àwọn àkàkún nígbà tó wáyé kan bẹ̀rẹ̀ sí tó ń lóní mẹ́ẹ̀ẹ́ bí ọmọ ẹran mẹ́ẹ̀ẹ́ lọ́mọ àwọn òkè kí ni ti ń kọjá àwọn aládàá láfi jálẹ̀ pé wọlé. ṣé kìí ṣe pé mò ń pèrún. ẹ pèrún ṣé òun wọn ariwo gidi lẹ ń pa. ṣé bọ́mọ ẹran ṣe máa dún ní ẹ ń pè ní ẹ ṣe máa ń pèrún ni. ẹ dákun sáà ti gé mọ́ngàríbì. ọ̀bọ mọ́ngàríbì ní ẹ̀ ń kí mọ́ngàríbì ní táyé lásìkò yìí láago 3 ọ̀sán lẹ́ẹ̀kì mọ́ngàríbì tí ò tilẹ̀ ò tí ì sùn. ẹ sọ̀rọ̀ àṣírí mọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ mọ́ngàríbì. irú lásìkò wo ni wàá ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ṣàánú mi. àbára mi di ẹjọ́ ń bolẹ̀ náà yàwó yín. ẹjọ́ torí Ọlọ́run nǹkan tá ti gbàgbé má tún dá sílẹ̀ ṣe ti gbọ́ kí ló dé. kò rí báwọn kò rí bẹ́ẹ̀ ní sọ. bó ṣe rí nù àyínlẹ́yìn ló kókó rí bẹ́ẹ̀ àwa ti mọ̀ bó ṣe rí ẹni tó ti kú ti pẹ́ tí mo ti ń gbàgbé àlẹ́ tó sọ fún pé mo ránṣẹ́ mo rán lọ́jà sábó ni.
àkúrà tí mo rí nídìí Madam Bisi báwo làkúrà ìṣèlú jẹ́tẹ̀. Likma libali kabali kabali kalakoba. Thank you. Èmi ni mò ń wọ́rí ara mi. Madam Bisi ti mọ̀ pé wòlíì mi. Ohun tí wòlíì bá dẹ̀ sọ, Ọlọ́run ló sọ. Madam Bisi, àkúrà tó rà yìí, ó sí ẹ ló rà yẹn. Tó o bá dẹ̀ ti kọ̀ láti fún Ọlọ́run ní àkúrà yìí, tó bá rí níbẹ̀, ṣe fínẹ̀. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹni yẹn wọlé o. Ẹ káàsán sá. Júwe ọ̀dọ̀ yìí fún mi ní marital problem. Marital problem? Eli bila mama kanselima. Ẹ ti rọkọ. Arẹwà bíi tiẹ̀ báyìí kò gbọdọ̀ ní marital problem. Ṣàlẹ̀ gbàdúrà. Kò sí wàhálà. Come now. No. Like this. I mean, come now. Come. Lila talo. Ilili. Isilika. Lituba. Tilia. Tawai kemaka. Alia. Filaka. Ili alimolika imuti. Ikibali. Silipa kajimundaika laito hai talu bikena Bakale Pastor ẹ̀yin pastor tí ẹ máa jẹ́ kí àwọn èèyàn tó máa sọ̀rọ̀ sí àwọn èèyàn Ọlọ́run gidi gbogbo owó tí ẹ ń fi wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn gbogbo owó tí ẹ gbà lọ́wọ́ Ṣẹ́gun èmi ẹ̀mí tí mo ṣiṣẹ́ rẹ̀ o gbọ́dọ̀ tẹ̀lé mi. ẹ̀wọ̀ ìnákàbà súnmìtì mọ́ra tàbí màkàtà ọ́bìnrin tábàkàbà. àṣà ti kọ pé kálílé ìwọ ni kí ló wá ṣẹ́bi tó dúró sí. òòṣà babaláwo tó pọ́ fá hánránhánrán torí ifá tó gbọ́ o ti fi pọ́ mẹ́lòmíì lẹ́kún torí pé kò lè pọ́ mẹ́lòmíì lẹ́rìn ibi tó ti wá pè mí jáde ìbẹ̀lẹ̀ mi àti ẹjọ́ ń lọ nísìnyí. èmi ìgbà ni wọ́n pẹ́ nìkan ìpàwọ́ ìwọ lọ́wọ́ a máa lọ bẹ́ẹ̀ bá sẹ́ńsà igbó ní mórílé ìwà ilẹ̀ àṣà ló gbúgbẹ́ àbámọ́dá kan ò ní dá tiẹ̀ ọmọ ṣe tipa níwọ àgbo mọ́rí bọ́ọ̀lù tó bọ̀ ọ̀ ànàmú tọ̀gà ọ̀yá bọ́lá àṣà tó ké tọ̀kẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sí ìṣàlẹ̀ igbó ní mórílé má lọ. èmi lùwà lókun mo mọ̀ọ́kun lọ́sà mo ṣe lákàlàkà gbọdọ̀ tí gbà wá kọ́ ní pẹ́pẹ́pẹ́ ṣubú o tó bẹ́ẹ̀. ọmọ mi lélẹ̀ ọ. ẹ rí wọ́wọ́ ọ̀run jóná ẹ̀ṣẹ̀ ní kó jọmọ babaláwo ni. tẹ̀ má kò bí mi ṣé mo gbé bọ́ọ̀tì lé mi. àbí o. èjì ṣe ta ni ọ́.
ẹ̀yin wọ ta ni ọ́. ṣé bí wọ́n lè sọ́dá lè mọ̀ sáré nù. bàbá mi lọ dákọ̀ báwọn. eégún mọ̀gẹ́jẹ́ lọ́yẹ̀ bí òkè ẹni tí wọ́n ti inú gbọ́ dídún ti ra rẹ̀ ojú ọ̀nà. èyí ti ṣe. ó má di ẹrẹ ìmọ̀ wo ni ìyá ẹ̀ ló má ṣá. bàbá rẹ̀ ìṣàdédé ló rọ̀ mí sí ọ. bàbá tèmi ìlànà wà. irọ́ ẹ̀rọ inú ń bù mí. irọ́ àìgbọ́kú ọkọ bẹ́ẹ̀ ni àìgbọ́kú ọ̀dà. irọ́ yóò balẹ̀ lágbára bá ṣe wọ́gbó ẹ̀yin tó nílé ayé o. irọ́ ilé mọ̀ pé bàbá mi ń gbọ̀ngàjì o. irọ́ irọ́ àìgbọ́kú ẹ̀yin ló gbé kan lẹ̀ ẹ̀yin lè mọ̀tò lọ́mọdé kan. inú mọ̀ fún mi sùn. ẹ̀yà gbọ́dọ̀ máa ń tẹ́lọ̀ kìí ọ̀run ẹ̀yà gbọ́dọ̀ fún kúkí nyẹ́lá kan pa. ẹ̀ ti ṣe irọ́ ẹ̀yin tó nílé ayé o. Daddy. Daddy. ní ẹja wo tó tún ṣe ẹja yìí bí ẹja àgbólò yìí wọ́n mọ̀ ń já irú ẹ̀ mọ́ nílẹ̀ yìí àti bẹ̀rẹ̀ nǹkan lọ́n ju ọtán lómi. àáfà mọ́dù ṣó fẹ́ jẹ́ tó ẹnu ìtàn ni gbogbo bó ṣe ń fi ẹ̀bá kàn mí létè bẹ́ẹ̀ ló fi kàn mí nínú títọ́ ẹnu mi lòún látàárọ̀. àwòtú bí láì mìíràn sí dára jí. jẹ́sán ọ̀daràn tó ṣẹ̀wọ̀n náà báwo lè ti forúkọ ọlọ́run dáhùn ìtọ́ ẹnu mi tó òun látàárọ̀ má jèlé ni o. èmi lè tó gbogbo fún ṣẹ́gun lára iṣẹ́ owó tí mo ṣe ìwọ náà dẹ̀ ti jẹ èmi náà dẹ̀ ti ṣe tán láti mú ẹ lọ. ẹ wá gbà mí ọlọ́run ti jẹ́ tèmi ti á jẹ́. yẹ bọ́dà o bọ́dà yẹ. àbámọ̀ àṣẹ tó dákun. olóyè kí lè wá ṣe ń bí mo ń ṣe exercise ni. Oh, that's good, that's good. Èmi náà máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀sìn mọ̀ to keep the body in shape. Ẹ kẹ́ take care ayé. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ni kò sí nǹkan? Ẹ má lọ. Olóyè, ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ wà ókè. Wà ókè mú. Sùúrù. Má wò mí ràn. Ní sùúrù. Má wò mí ràn. Pásítọ̀ làwọn ṣé bá a ti rí wọn wọ́n làwọn ń bọ̀. Má jẹ́ n kú báyìí. O ò lè kú. Pé pásítọ̀. Ní sùúrù nítorí ẹ̀ náà ṣe wọlé tó máa jáde nísìn kò ní sí wàhálà mọ́.
Pásítọ̀. Pásítọ̀. Mo ti lọ pè wọ́n tẹ́lẹ̀. Mo ti lọ pè wọ́n tẹ́lẹ̀. Ikú rẹ̀. O ò lè kú náà. Kí ló fẹ́ fa kú? O dẹ́ lójú. Ibi tá a dé yìí ò lè kú. Kì má kú ni o. Pásítọ̀. Ikú mi ò dáa rárá. Ikú mi ò ní dáa rárá. Ikú mi ò dáa rárá. Wọ́n dé àwọn ìwò. Ọmọbìnrin yìí dé ọ̀ṣọ́. Ṣẹ́gun. Èmi rẹ̀. Báwo lè ọmọ ènìyàn ṣe rí báyìí? Nígbà tó ṣe sí Ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ tí wọ́n tún wá gbé ọwá sí ilé Ọlọ́run. Ṣé o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan lò lọ láì jìyà ni? Àbúrò ìkànnì ní Bíbélì tẹ̀ wípé ojú Ọlọ́run kan sí ẹlẹ́ṣẹ̀. Ìwọ Ṣẹ́gun, o ò lè bọ́ lọ́wọ́ ìdájọ́ mi lónìí. Báàs kí ló dé? Ìwọ ò gbọ́ ní. Kí gbọ́ kí ni? O létí rárá ni. Kò sí nǹkan kan bí. Láyé tí ẹ gbọ́sọ̀kúsọ ọ̀rọ̀. Wo pásítọ̀ bọ̀. Pásítọ̀ bọ̀. O ò lè kú, o ò lè kú. Àbírú kí lè lé ìbáyọ̀ ni? Pásítọ̀. Túrẹ̀ náà ni pásítọ̀ ṣáà ṣe wọlé. Báàsì. Kí ló ṣe? Ṣẹ́gun fúnkẹ́. Àmì òní pásítọ̀. Pásítọ̀. Ní sùúrù. Àmì òní sùúrù. Báṣì. Kí tún ni? Èmi kúrè. Báṣì. Báṣì èmi túre. Èmi túre ìràwọ̀. Ìràwọ̀. Èmi lọ pé pásítọ̀ báyìí. Ìwọ ni o, Ṣẹ́gun ọlá bí wọn nínú. Ìwọ ló fi ọwọ́ ara rẹ gbá ìràwọ̀ rẹ wọlé. Ọlọ́run rán mi tẹ̀lé ọ wá sáyé. Kí ilé ètò fi gbogbo ayé rògbò rẹ, ṣùgbọ́n o fi ìkánjú tu lọ́rọ́. Òun wá òògùn fúnra rẹ. O ní ètò òkú dáradára. Màá lọ jókòó díẹ̀ ní ìtẹ́dájọ́. Àwọn ọmọ bí Ọlọ́run ṣe fẹ́ ṣe ìdájọ́ rẹ. Má tó dé mi. Ẹ gbà mí o. Àmì òjò wàhálà ti dé. Kò sí wàhálà ti dé. Mo kọjú tolú ọ. Mo kọjú tolú. Pásítọ̀ ẹ bá mi wò. Kì í ṣe ọ̀ràn Chief Bash. Kì í ṣe ọ̀ràn. Ṣé kò wá sí nǹkan tá a lè ṣe báyìí? Owó tẹ ẹni ló jẹ. Eléyìí ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù. Kò sí ẹni tí Ọlọ́run ọ̀kọ́ ire mọ́. Kò dẹ̀ sẹ́ni tí a rán sáyé pé kò ní dìde. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá rí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ní owó, àwọn náà máa sáré pé kí ló lè mú lágbájá ní owó táwọn ò lè ní. Ṣé ẹ lè rántí nígbà tí ẹ sọ fún mi pé business ń lọ sílẹ̀ tí mo sọ pé ọ̀rẹ́ yín kan wá ná owó gbígbóná fún yín? Owó gbígbóná tó ná fún yín lọ́jọ́ yẹn oògùn owó ló ṣe. Eléyìí dẹ̀ wá máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn. Ṣẹ́gun. Well, a máa ṣe arrangement bí wọ́n ṣe máa gbé òkú ẹ̀ lọ sí mọ́ṣúárì. Ọ̀ràn wa lélẹ̀ ìfẹ́ mi kí la fẹ́ ṣe báyìí. Ó ń kan lẹ máa ṣe, ẹ máa lọ pe àwọn ẹbí ẹ̀ wá kí n lè ṣàlàyé fún wọn kí n lè yọ ọ̀ràn kúrò lọ́rùn yín. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo òrìn tó rìn náà ó ti hàn kedere sáwọn ẹbí ẹ̀ báyìí. Ẹ pásítọ̀ máa lọ bá àwọn ẹbí ẹ̀ lẹ́ṣẹ̀ sọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn mi kẹ́ ẹ̀yàn ẹnìkan tẹ̀lé mi, ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n bá débi ẹjọ́ ẹ bá mi ṣàlàyé fún wọn. Ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe lọ o. Ẹ rí i pé owó tí mo ní ló ń jẹ o. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò mọ̀ wípé Ọlọ́run ló ṣọlá tèmi fún mi. Mi ò ní ẹbọ lájìkí, mi ò lóògùn lájísà ju kí n wá sílé Ọlọ́run lọ, kí n dáadáa mẹ́wàá mi, kí n ṣẹ̀tọ́ mi sílé Ọlọ́run, kí n dẹ̀ ṣẹ̀tọ́ mi fọmọlàkejì mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ṣàlàyé fún wọn. Ẹ̀yin ò ní wàhálà o, ojúṣe yín níwájú Ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe lọ. Òun ló kánjú tulú ọ̀rán, kò dẹ̀ mọ̀ pé ẹni tó bá kánjú tulú ọ̀rán ìgbà rẹ̀ ò tó ṣe lọ bẹ́ẹ̀. Máa pe àwọn aṣọ́nà kan wá páàkì wọn, kò sí wàhálà. Kò sí wàhálà pásítọ̀. Kò sí wàhálà. Ṣẹ́gun, kí ló ṣe léyìí fún?